Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀kaàsán tí ẹ ti ń gbọ́ wa o, a kí yín ní ọ̀sán yìí náà wípé ẹ̀kaàsán mà, ẹ̀kaàsán sà, ojú tẹ fi ń wò wá ò kò ní fọ́ pẹ̀lú àṣẹ Ìdùmarè. Gbẹ̀yìn èèyàn wa l'Amẹ́ríkà, mo kí yín o, ẹ ṣé gan ni, God bless you. Gbẹ̀yìn èèyàn wa láti Canada, mo kí yín náà, ẹ ṣé gan ni, ojú ò ní tì yín. Ẹ̀yin èèyàn wa láti gbogbo Europe pátápátá, mo kí yín débi UK, Dublin, mo kí gbogbo yín náà. Àwọn èèyàn wa láti Australia, mo kí yín. Ẹ̀yin èèyàn wa láti gbogbo ẹ̀ka Áfríkà pátá, mo kí yín. Orúkọ tèmi ni Baba Confirm JP lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni mo ní kí n sáré sọ ọ̀rọ̀ sí. Gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn wa ti mọ̀ wípé mi ò ń bá wọn dúró lórí ọ̀rọ̀ irọ́ tí wọ́n ń pa kiri. Mi ò ń báyàn kankan dúró lórí ọ̀rọ̀ irọ́ tí wọ́n ń pa. Ìgbà tí Facebook àbí YouTube kì í ṣe ibi tó jẹ́ pé mo wà níbẹ̀ nítorí pé kí n lè gbowó. Bó ti jẹ́ pé wọ́n ń san owó fún àwọn èèyàn, èmi Baba Confirm JP, mi ò tí ì tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ YouTube rí. Nítorí pé intention mi níbí báyìí kì í ṣe wípé kí wọ́n gba owó. Òtítọ́ tí ọmọ aráyé tó nílò láti gbọ́, òun ni mo wá ń bá oníkálukú sọ. Ohun tó Olúwa rán mi, òun lèmi wá ń ṣe ń bí. YouTube lóhùn ò sanwó fún mi, ṣùgbọ́n I am not interested in that. Ìwọ tó dẹ̀ ń gbọ́ mi gan, wàá mọ̀ wípé ọ̀rọ̀ mi àti fídíò mi ń rìn gidigidi gan. Tó o bá rìn kò lè dọ́dọ̀ ẹ̀. So therefore, owó ló jẹ́ fún àwọn kan. Ọlọ́run ò dẹ̀ fìyẹn sí àwa lọ́kàn, àwa ò nídìí ẹ̀. Bẹ́ẹ̀ ni, kì í ṣe pé mo lówó lọ́wọ́. Ṣùgbọ́n oníkálukú ló ní principle tiẹ̀. I follow my principle. Ohun tí Ọlọ́run rán mi pé kí wọ́n máa ṣe níbi tí orí tí mo wà yìí, òun lèmi ṣe. Mi ò ṣe kọjá ohun tí Olúwa rán mi. Ṣé lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa fídíò tó ló líǹkì síta nípa bàbá wa Olóyè Sunday Igboho. Ẹjọ́ láráyé fẹ́ sọ, ẹjọ́ ló fẹ́ wí. Má jẹ́ kó dẹ̀ lọ́kàn rú, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Lótìtọ́ ni lọ́ọ̀yà ẹ̀ wá síbi tó wà. But within the time tí lọ́ọ̀yà wọn wá yẹn, wọ́n ti ní nǹkan ìbínú nínú ní ọkàn nípa lọ́ọ̀yà yẹn. Wípé báwo ni kò ṣe ní wá wo àwọn láti bí about 3 weeks ago for what? Gbà tó jẹ́ pé ó ń gbowó iṣẹ́ ẹ̀ ni. Iṣẹ́ tó ń ṣe ó gbà. Ẹ̀tú ẹ̀dẹ̀ ni pé níbi tí àwọn wà, ìwọ ò mọ ibi tó wà, èmi ò dẹ̀ ní sọ fún ẹ, ìwọ má worry. Ìwọ ló lérò pé inú ẹ̀wọ̀n ni bàbá Sunday Igboho wà. Èmi ò ní sọ nǹkan tó pé ó ní àwọn ọ̀rọ̀ tí àwa lè sọ níbi tá a wà yìí. Sọ báwo ni kò ṣe ní wá wo àwọn náà? Ìyẹn ló ìbínú tó wà nínú ọkàn ẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí lọ́ọ̀yà wá dé tó wá wò wọ́n, ó kàn tún ń rojọ́ ni, ìyẹn ni ó wá ń báyàn kan rojọ́ bó ṣe bounce lórí lọ́ọ̀yà nìyẹn. Lọ́ọ̀yà dẹ̀ lọ ń tiẹ̀. Ní ìgbà tí bàbá wá pe lọ́ọ̀yà tó wà ní France pé báyìí ni lọ́ọ̀yà yìí ṣe o, ó dẹ̀ dùn gan. Lọ́ọ̀yà tó wà ní France, òun ló sọ fún bàbá pé kó pe ẹni tí ó rìfà Sàlámì tó jẹ́ pé lọ́ọ̀yà Kútọ̀nù yẹn, ẹni tó rìfà ẹ̀ tí ó fi jẹ́ pé òun ló dúró gẹ́gẹ́ bí lọ́ọ̀yà bàbá wa Olóyè Sunday Igboho. Kó máa dọ́ bí ẹjọ́ yẹn ṣe ń lọ pé kó pé bàbá dẹ̀ pé ibi tí bàbá ti pè tó ti ń bá sọ̀rọ̀. So get me, òun ni ọkùnrin yẹn ti rẹ́kọ̀dù gbogbo nǹkan tí bàbá sọ.
okay now tí ọ́díò yẹn bá wá líìkì síta ta lè lérò pé ó líìkì ẹ jẹ́ ká bira wa. Ọ́díò tí ó líìkì síta yẹn ta ló líìkì ẹ? Ṣé bàbá ló máa rìlíìsì irú ọ́díò yẹn ni, àbí ẹni tí bàbá ń pè tí ó rẹ́kọ̀dù voice bàbá ló máa rìlíìsì ẹ? Nǹkan tí mo sọ ni ohun táwa ṣe sásẹ́yìn díẹ̀ nìyẹn. Ẹ̀yin lẹ ń ṣera yín Yorùbá. Ṣé mo sọ èmi ò ń ṣe ọ̀lẹ o. Bí bàbá yẹn ṣe sọ̀rọ̀ ẹ̀ tí ó ní èèyàn 1 million lòun, bẹ́ẹ̀ náà ni mo ṣe rí. À ń ṣe ọ̀lẹ, ṣùgbọ́n tó bá ti débi wípé àwọn tá a fẹ́ kú fún gan fún rẹ̀ wọn ò ní mọ iye ẹni tó kú fún wọn. Sọ̀rọ̀ lórí ẹ̀. Mi kì í ṣe ọ̀lẹ. Bí bàbá ṣe sọ yẹn gangan tó ṣe sọ yẹn, bẹ́ẹ̀ náà lèmi náà ṣe rí. Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ni. Àkàndá ni wá, kì í ṣe ògùn. Ọ̀tọ̀ ní ògùn, ọ̀tọ̀ ní àkàndá. Olúwa kàn wá, ó dá wa ni. So therefore, ṣé wọn náà rí ìdí tá a fi ní sùúrù? Ṣé o ní ìdí tá a fi ní sùúrù? Ṣé wọn náà rí ìdí tí sùúrù tí ó ní tó fi wà nínú ìrìn àjò Yorùbá nation? Ṣé o rí ìdí báyìí? Nítorí pé àwọn tí àwa gan fẹ́ kú fún, ó rẹ́dí láti kú fún wa. Ẹni tí àwa gan fẹ́ kú fún, wọn ò kíyà nípa wa náà. Ẹni tí àwa fẹ́ kú fún, jẹ́ kí n sọ fún ẹ, bá a bá padà tó kú tán a máa regret ni níbi tá a kú sí pé ṣáwọn yìí la kú fún. Adẹ̀bí ọmọ o, ìyàwó wa wà nílé o, our wife is very young, our children they are still young. Ó dẹ̀ wà nínú ọkọ̀ wa ń tòótọ́ pèsè àní a fẹ́ jókòó ti òtítọ́. Bóyá wà nínú ọkọ̀ wa nìyẹn. Ṣùgbọ́n ayé tí à ń bá deal àbájọ tó ní ìjà ọmọ Yorùbá kò ṣeé gbé. Jẹ́ kí n sọ fún ẹ, ọ̀rọ̀ ni wọ́n sọ. Ó mọ̀ pé area yẹn ni akọni ló ti máa dàbí pé akọni ń ṣojo, akọni ò ṣojo. Area ọ̀rọ̀ yẹn ó tóbi gan. Àwọn bàbá wa tó ti kú, kò ń ṣe Awólọ́wọ̀ nìkan, àwọn bàbá wa tó ti kú tí wọ́n ti rí àwọn experience àti àríṣà àwọn ọmọ Yorùbá, wọ́n sọ pé ìjà ọmọ Yorùbá ò ṣeé jà. Yorùbá ló máa jà fúnra ẹ̀. Kí ló wà nínú bàbá yẹn tí ó fi gbé ọ̀rọ̀ yẹn sí afẹ́fẹ́? Confidential talk, secret talk, ó wá gbé sí afẹ́fẹ́. Ọ̀rọ̀ tó sọ náà kò bá dùn, tí kò yé mi. Nǹkan tẹ́yìn tí àwọn ọmọ olè tó wà lórí íńtánẹ́ẹ̀tì dẹ̀ ń gbé kiri kò yé mi. Mi ò understand díẹ̀. Àwọn ọmọ olè tí wọ́n fẹ́ tajà, tí wọ́n fẹ́ kí YouTube fún àwọn lówó, tí wọ́n fẹ́ bí Instagram fún àwọn lówó, kò yé mi nǹkan tó ń gbé kiri. I don't know, because ọ̀rọ̀ tí bàbá sọ gan, ṣé ọ̀rọ̀ yẹn wá fa nǹkan kan ni? I don't understand. I don't understand. Tó fi di pé nǹkan táwọn sórí ẹ má jẹ́ kí social media ń ba yé yín jẹ́ o.
tó bá ṣì ń rí gbogbo àwọn olórí burúkú tí wọ́n ń rojọ́ kiri yẹn tó ṣe ń rí wọn wò ó kàn ń wèsì dátà ẹ̀ ni. Ọ̀dàlẹ̀ ní Yorùbá, that is all. ṣe irú bàbá tó ṣerú nǹkan yẹn ọ̀dàlẹ̀ ni tí kò sí ibi tí líǹkì ọ́díò yẹn ti lè jáde. Bàbá Sunday Igboho ọ̀wẹ̀ wọn ṣàkọ̀ǹkàn àwọn kan ló rìlíìsì ẹ̀. Ta ló rìlíìsì ẹ̀? Ẹni tó rìlíìsì ẹ̀ ìwọ náà jókòó kò rò tó pé òun ló rẹ́kọ̀dì ẹ̀. Sunday Igboho kọ́ ló rẹ́kọ̀dì ẹ̀. Kò dẹ̀ ń ṣe pé group talk ni wọ́n sọ, ọ̀rọ̀ one on one ni wọ́n jọ sọ, kò ṣe group talk. Òun ló rẹ́kọ̀dì ẹ̀, then who release it? Nǹkan tí inú fi bí bàbá yẹn nìyẹn. Ọ̀rọ̀ tún pọ̀ lẹ́yìn yẹn, èyí tí wọ́n kọ̀ rí òun lórí yẹn. Lẹ́yìn kínní yẹn ọ̀rọ̀ pọ̀ gan tó pé nǹkan tí inú ṣe bí nìyẹn tó bá jẹ́ pé Èkó náà ni kò sí wàhálà, ẹ máa dá wọn bọ̀ lẹ́kọ̀ọ́. Kò sóhun tó lè ṣe Sunday Igboho, àsọtẹ́lẹ̀ ni o. Ìwọ ni o mọ̀ tó pé o ò gbóhùn Ọlọ́run gbọ́. O ò bìlí pé wòlíì ni àwa. Ìwọ ni o ò bìlí. Àwọn tí wọ́n ń purọ́ fún yẹn tó ní Nàìjíríà máa da, àwọn ló ń tẹ̀lé. Wàá jẹ́ kísà nínú ìyà tí àkókò bá tó. Ṣùgbọ́n Yorùbá òun ló máa jà fúnra ẹ̀, kò sóhun tá a fẹ́ ṣe. Èmi nìkan ò lè dá nìkan lọ́jà. Nobody can push me. You can't push me. Tó bá tú àkókò ẹ̀yin lẹ máa dúró síwájú ilé wa báyìí tàbí ló ti yá ẹ ti fẹ́ jà táwa máa gbé aṣọ ogun wọ̀. Ṣàpọ̀wà la kọ́kọ́ jáde tẹ́lẹ̀ pé ókè ó yá abẹ́ lọ fèsì ẹ̀. Ṣùgbọ́n nígbà tá a ń wà nínú ìrìn àjò yẹn a padà rí wípé ariwo tẹ́ ń pa ni wípé à ń torí ọ̀jà níta ló ń jà lẹ́ǹkùlé òun. Tó bá wá tú àkókò fún yín ṣé Yorùbá ẹ máa bọ́ ta ti máa rí èèyàn ti máa rí more than thousands níwájú ilé wa rẹpẹtẹ tẹ́ ti dúró alert. Ìgbà yẹn lórí ológun tó máa wú àwa gbé aṣọ ogun wọ̀. Wọ́n sọ fún ẹ pé aṣọ ogun wà. Mo dẹ̀ gbé jáde síta gangan pé ṣé o rí pé aṣọ ogun wà. Ogun tá a jogún ni kì í ṣe ó tá a lọ ṣẹ̀ṣẹ̀ lọ. No, èèyàn kọ́kọ́ ò lọ ṣe kọ́kọ́. Odò tí bàbá yẹn sọ ni. Ó ní bàbá tó bí òun ó ní oògùn bíi ju àrọ̀ ni lọ. Ó dẹ̀ ní tòótọ́. Apart from that, àkàndá ni wá. Tóun tèmi bá ń sọ fún ẹ tí kò bá yí ẹ tó ṣì ń sọ wípé what is this stupid man saying? Ó máa yí ẹ tó bá yá. Ṣùgbọ́n àwa dúró tá a dúró tó ń question mi bàbá ẹ tí ẹ sọ̀rọ̀ nípa Yorùbá nation náà à ń sọ. Àmọ́ ó di dandan máa wá sí ìmúṣẹ tó pọ́n tó lù wá sọ nìyẹn. Àmọ́ ṣùgbọ́n ohun táwa dẹ̀ ń dúró dè lọ́dọ̀ yìí ni wípé àfi ìgbà tí a bá rí yín pé ẹ̀yin lẹ wà ń ta ìtẹ́ ti rẹ́dì tẹ́ ń pariwo níta pé ó ti yá. All we are saying, give us freedom. Tẹ́ ń pariwo ta tá a rí pé tòótọ́ tẹ́ tọmọ ẹ̀dìyẹ pa sẹ́nu ọ̀nà wa. Àwa máa dìde. Ogun ti ṣe jà nìyẹn. Ogun kì í ṣe èèyàn kan ló lè jà. Tẹ́wọ̀n yẹn pariwo bàbá Sunday Igboho nìkan ò lè jà. Bàbá yẹn ti try. Àwọn ọmọ Yorùbá, àwọn èèyàn ńláńlá nínú Yorùbá, ṣé o ń gbọ́ mi? Àwọn ni wọ́n ti bàbá tó rí yẹn débi tó lọ yẹn nísìnyí. Àwọn ni wọ́n ń fìtínà bàbá yẹn. Nítorí pé bàbá yẹn dúró ní dúró ẹni wípé sẹ́ àní gbogbo ìjẹkújẹ tẹ̀ ń dá nìkan jẹ tí ẹ̀ ń fi ebi pa dodo àwọn ọmọ ọlọ́mọ, dodo àwọn tí ẹ̀ ń jọba lé lórí tí ẹ̀ ń fi ebi pa wọ́n, dodo ìjẹkújẹ tẹ̀ ń jẹ yìí òun fẹ́ ṣe kí ni? Òun fẹ́ stop ẹ̀. Kò ṣe stop o. Ẹni tó bá lóun fẹ́ stop wọn máa pa. Èèyàn kan ò lè dá stop ẹ̀, dodo wà lè stop ẹ̀. Téèyàn kan bá jáde pé òun lè stop ẹ̀, àwọn tó rí yẹn, àwọn Tinubu, àwọn Ọbásanjọ́ wọ́n wà láàrin wọn. Gbogbo àwọn ọba pátá ní ìlú Nàìjíríà yìí, ọba títí láti orí Ọọ̀ni of Ifẹ̀ títí dé ọba Aláké títí dé ọba
wèrè tó wà ní Ìbàdàn yẹn, ọba ikú bàbá yèyé, gbogbo wọn ni wọ́n lọ wà nídìí ẹ̀. Àwọn ni wọ́n ń pariwo wípé sẹ́ ẹ jẹ́ ká discipline alákọ̀rí ọmọ yìí. Mo mọ̀ pé tí wọ́n bá mú àwa náà nǹkan tó máa sọ nìyẹn. Àwọn ẹ̀jẹ̀ yà ẹ pàdánù ọmọkọ́mọ ni ó ti lè sọ̀rọ̀ jù. Ayé òfò òótọ́ táyé ò fẹ́, òun ló jẹ́ kí gbogbo ẹ̀rí báyìí. Òtítọ́ tí ayé ò fẹ́, ẹ̀yin nìkan ṣá ẹ̀dẹ̀ ti lówó, ẹ ti lówó tí kò lè tán nínú ìran yín. Kí ló dé? Ẹ ti ní owó, ẹ ti ní ọlá, ẹ ti ní gbogbo nǹkan láyé yìí tí kò lè tán nínú ìran yín mọ́. Síbẹ̀síbẹ̀ ẹ ò fi àwọn tí Ọlọ́run kó sí yín lábẹ́ tó ní kẹ́ máa ṣètọ́jú, ẹ ò fi wọ́n sílẹ̀, ẹ ò jẹ́ kí wọ́n lọ. Ẹ wá jókòó níjókòó Fáráò nìyí. Ọlọ́run máa pa ìjọba irun lọ́jọ́ kan, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Nígbà tó yá àwọn ọmọ Ísírẹ́lì gangan nítòótọ́, tó yá wọn nítòótọ́, wọ́n tẹ̀lé Fáráò nìkan ò lè dá ṣe. Èyí tí wọn ò tẹ̀lé ó kú sí Egypt ni. Àwọn tí wọ́n tún jọ tó tún lọ, àwọn tí wọ́n tún mọ̀mọ̀ tí wọ́n ń kùn ọkú sọ́nà ìrìn àjò 40 days di bí 40 years mọ́ wọn lọ́wọ́. Gbogbo ìwọ tó ń gbọ́ mi dáadáa, kò gbọ́. Gbogbo ìwọ tó ń gbọ́ mi kò gbọ́. Oníyà, ó mọ̀ pé oníyà ni ẹ́. Jẹ́ kí n sọ sísítẹ̀mù Nàìjíríà fún ẹ. Sísítẹ̀mù Nàìjíríà nìyí. Ìdí tí wọn ò fi ní jẹ́ ká lọ, pé mò ń sọ fún ẹ ní gbogbo ìgbà pé nítòótọ́ Olúwa fi ìran wọn ìránṣẹ́ rẹ̀, ó fi ìran wọn mi pé ìlú yìí máa pín. Gbogbo ìṣìtí wèrè kí ló ti ń porúkọ ẹ bàbá tí mo sọ̀rọ̀ ẹ láìpẹ́ yìí ń sọ kiri pé àwọn àjẹ́ àwọn wèrè. Èmi ní ìdí àwọn àjẹ́ ni mo ò tí ì rí àwọn àjẹ́ o. Mo sì ń dúró di àwọn àjẹ́ tí wọn ò bẹ̀rù ẹni tó lè pa ara tó tún máa pa ẹ̀mí. Èmi máa pa ara, máa pa ẹ̀mí ni. Ẹnìkan ṣoṣo tí Ọlọ́run ní kémi má bẹ̀rù ni ẹni tó lè pa ara tí kò lè pa ẹ̀mí. Ọlọ́run fún àwa ní orí ọ̀fẹ́, ìránṣẹ́ ni a jẹ́. Àwa máa pa ara, a tún máa bọ́ Ọlọ́run sọ wípé àní kò pa ẹ̀mí yìí, nítorí pé ẹ̀mí yìí sẹ́ kò yẹ fún ẹni tó gbọ́dọ̀ exist. Fáwọn àjẹ́ ní láti bẹ̀rù irú àwa èèyàn bẹ́ẹ̀. Àkàndá làwà lọ́dún kan wá ń pariwo ń bìbà yìí ni. This is the system of Nigeria. Ìdí tí kò ṣe lè wọ́ọ̀kì ni kò dé ṣe Nàìjíríà nìkan, ọ̀pọ̀lọpọ̀ ìlú tó jẹ́ pé Áfíríkà the same system ni wọ́n ń lò. Àwọn míì ìlú ló wà ní Europe náà ń lò, but I am talking to kò ń ṣe Nàìjíríà nìkan. Ó dẹ̀ ti wà bẹ́ẹ̀ láti ayébáyé. Ó ti wà bẹ́ẹ̀, system yẹn ti wà bẹ́ẹ̀. Torí ẹ̀ ló ṣe pé bí àwọn bàbá yẹn ṣe ń kú ni wọ́n ń fi ọmọ wọn síbẹ̀. Bí wọ́n ṣe ń kú lé àwọn èèyàn wọn náà lọ máa continue system yẹn lọ. Wọn ò fẹ́ jẹ́ ká delete yẹ. Nǹkan tí Rawlings tó wà ní Ghana ṣe bọ́ǹbù dodo tó pa dodo àwọn olórí burúkú yẹn dànù níbẹ̀. Because that system it is corrupted. System yẹn nìyí. Tó bá ti gbé ẹ dé orí oyè, ṣó ń gbọ́ mi? Tó bá pé mo fẹ́ summarize ẹ̀ báyìí pé 100% ní gbogbo owó tí ó máa gbà o, ṣùgbọ́n bó ṣe máa pín owó yẹn nìyí. 10% máa lọ sí àpò ìjọba, èyí tó ṣe pé à ń jẹ gbèsè lójoojúmọ́ nìyẹn, tí wọ́n ń fi èmi àti ẹ̀yà owó kiri lọ́dọ̀ China wẹ́ẹ́fà tí wọ́n sì ń jẹ gbèsè dé ní. Ṣó ń gbọ́ mi? Nínú 100% yẹn 10% máa lọ sí àpò ìjọba, 20% ẹni tí wọ́n gbé síbẹ̀ as a figurehead òun ló máa gbà. Ìwọ ni gómìnà, nǹkan táwọn gómìnà yẹn ń jẹ nìyẹn. Nǹkan tí Mákindé ò ṣe lè sọ nǹkan kan nìyẹn. Tó pé wọ́n gbé wọn síbẹ̀ ni. They are not elected. Wọ́n wà elected by voting. Èèyàn ló gbé Mákindé síbẹ̀.
Don't let anybody to lie for you. Èèyàn ló gbé sanwó ikú síbẹ̀. Abiodun Dàpọ̀, Abiodun ti Ogun State, èèyàn ló gbé síbẹ̀. They are not elected by vote. Ṣé tẹ́ ẹ lè ṣe fún mi? Lẹ́yìn pé kọ́kọ́ gbé bọ̀ wá kọ́ yìnbọn oníkálukú lọ́lé ẹni akú ni àbí lẹ́yìn ikú nǹkan ó tán. Ìwọ tá a bá kú sí ìwọ náà ṣe padà bọ̀ wá bá wa lọ́jọ́ kan. Kò wá sígbà tó dé tí wọn ò ní ṣèdájọ́ rẹ̀ ojú yẹn lọ. Ṣé ìyẹn àwọn ò bẹ̀rù ikú yẹn kọ́ ni problem. A ò bẹ̀rù ìbọn. Tó bá yìn tó bá wọlé fáìn ògo ni fún Ọlọ́run. Tí ò bá dẹ̀ wọlé a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Ẹnìkan ṣoṣo báyìí òun lọmọkùnrin kú. Àti ó ti pẹ́ tí mo ti sọ̀rọ̀ báyìí. I kept silent. But yet, ibi tí ó jẹ́ kí n sọ̀rọ̀ dé, I have to bring it out. Nígbà tí ìjọba tó bá fi 10% sínú àkáǹtì ìjọba, now ẹni tí wọ́n gbé síbẹ̀ as a figurehead tí wọ́n ń rule. That is father, that is God. Kílẹ̀ tí máa ń pè bí i father God kìíní gan, I don't know. Òun lè ń ṣe ní Tinubu Jagaban òun ní òòṣà Èkó kò ní dá fún gbogbo yín. Àìsàn ní gbogbo yín máa fi lò gbà. Mo fi ayé àti ọ̀run bú rẹ̀ nínú ìpọ́njú lẹ tí máa fi àìsàn lò gbà. Àìsàn tí owó tẹ ẹ ní òní lè tí kò ní lè heal òun lèmi ń gbàdúrà fún yín lójoojúmọ́. Mo ń gbà everyday àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́. Àìsàn tí owó tẹ ẹ ní lọ́wọ́ tó máa dójú tí owó yín ló máa ṣe yín kiri. Tí tẹ máa fi bá Ọlọ́run tẹ máa fi jẹ́ ìpè Ọlọ́run. 70% tó kù ṣó ń gbọ́ mi ibi tó ń lọ nìyí. Ìdí tó ṣe ń jẹ gbèsè nìyẹn just only 10% nínú 100% òun ló wà àkáǹtì ìjọba. Àwọn máa jẹ gbèsè kiri. 20% ẹni tí wọ́n gbé síbẹ̀ gẹ́gẹ́ bí figurehead. 70% tó kù ọ̀dọ̀ àwọn kábínẹ̀tì tó kù tọ́jọ́ wà ń bẹ̀ tí wọ́n gbé síbẹ̀ ibẹ̀ ló lọ. Ààrẹ ń dọ́dọ̀ ọba, ààrẹ ń dọ́dọ̀ àwọn pásítọ̀ torí yẹn tí wọ́n pera wọn ní wòlíì àdà, ààrẹ ń dé ọ̀dọ̀ wọn náà. Nítorí ẹ̀ ló ṣe rí pé wọ́n dá kánì sílẹ̀. Ààrẹ ń dọ́dọ̀ àwọn ìmọ̀ọ́mù tí wọ́n ti jẹ dòdò tí wọn ò lè sòdodo, tí wọn ò rántí ọjọ́ àti sòṣò oríṣi àìṣẹ́ ọjọ́ tí ń bá kú ni mi ò tún jókòó sórí ẹ̀ mọ́. Ilé tá a lá kọ́ ṣó ń gbọ́ mi, ọjọ́ tí ènìyàn bá ti lè kú báyìí ilé yẹn di ilé ẹni ẹlẹ́ni ni. Ẹ̀yin lẹ ẹ̀rọ oríṣẹ́ kò dẹ́ ṣe pé ẹ̀rọ oríṣẹ́ ẹ̀mí èṣù ẹ ti ta ọkàn yín fún èṣù ni. Tó bẹ́ẹ̀ bí àwa ṣe ń ronú lẹ ṣe ń ronú ni you will take everything simple take it simple. Ẹ ti bayé àwọn èèyàn jẹ́. So therefore ọba kò ní bẹ́ẹ̀ dá sí ohun tá à ń sọ yìí. Pé Yorùbá ní láti pín wọn ò ní bẹ́ẹ̀ dá sí. Wọ́n ti mọ̀ pé gbogbo kìíní yẹn máa ní problem. Owó tó ń gbà ó ti ní problem yẹn. Àwọn pastor tó rí yẹn they will not preach against it. Àwa máa sọ pé àwọn fún yín ní relief, wọ́n fún yín lówó, àmọ́ dọ́dọ̀ wọn a máa pín owó fún yín. Èmi ti sọ fún ìwọ ló gbọ́ ogún ẹni wọ́n ń lò. Owó tí ẹ̀ ń dá ń ṣọ́ọ̀ṣì kò tó láti ra plane, kò tó orí ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èmi ò mọ̀ bóyá fake news ni ò sí nǹkan tó kàn mí. Lẹ́nu ọjọ́ mẹ́ta tí Adébóyè ní àwọn lọ helicopter wọn tán ní owó táwọn sọ ti pọ̀ jù. Sórí owó tí ẹ̀yin ń dá yẹn nínú church kò tó láti ra plane, kò tó wàláì kò tó láti maintain plane. Ògo tí wọ́n ń gbà lọ́wọ́ yín gangan òun ni wọ́n fi ń survive lórí pé o ò fẹ́ ṣiṣẹ́. Àwọn náà dẹ̀ ti preach wípé they are center, they are kí ló máa ń pè àwọn center tó máa ń fún àwọn èèyàn ní nǹkan. Wọ́n ti preach fún ẹ bẹ́ẹ̀. Ìwọ náà dẹ̀ ti gbà lọ́kùn ara ẹ bẹ́ẹ̀ pé oní ṣọ́ọ̀ṣì kan wà níjọ́ Sunday wọ́n máa ń pín ráìsì. Lọ síbẹ̀. Jésù tó pín ẹja tó pín búrẹ́dì jẹ́ kí n sọ pé kò jẹ́ kó rí ẹ pé ìwọ tó ń gbọ́ mi lọ kà á dáadáa nínú ìwé Matthew. Jésù tó pín búrẹ́dì tó pín ẹja ó kọ́kọ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wá. Ó ní Pétérù ẹ béèrè ẹja mélòó ni wọ́n ní lọ́wọ́ àti búrẹ́dì mélòó ni wọ́n ní lọ́wọ́. Ó
ò ṣáàgì ọ̀pẹ lọ́gbẹ́ ò fẹ́ gbẹ́nu sókè. Ṣé wọ́n lérò pé ọ̀fẹ́ ni bàbá ń ṣe gbogbo nǹkan ni? Ọ̀fẹ́ kọ́ ló ń ṣe. Bí ọkùnrin afọ́jú ní ìgbà tí Jésù kọjá lọ tó rí kọjá, tí ò bá pe Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi, Jésù ò lè ṣàánú fún mi, because Jesus is going. Effort yẹ ló need láti fi ṣoríire. Kò dìgbà tó bá lọ ń tò sí ẹnu ọ̀nà àwọn pásítọ̀. Nínú ọdún tó kọjá, Àjàyí Esther Bímbọ́lá, mò ń wò wọ́n báyìí lórí íńtánẹ́ẹ̀tì ni, ó ń pín tí bá sọ́ọ̀sì wà ní mò ń sọ̀rọ̀, wà ní mi ò mọ tí mò ń sọ. Mi ò envy wọn. Ṣé ṣíà ló ní tí mi ò ní ni? Ìwọ pé ṣíà ni mo jókòó sí ni. Kí ni wọ́n ní tí mo fẹ́ fi kí ni wọ́n ní tí mi ò ní? Mọ́tò mi kò síbi tí mọ́tò mi ò lè gbé mi lọ. Mọ́tò wọn lè wọ́n ju tèmi lọ, ṣùgbọ́n wọ́n ní mọ́tò, mo ní mọ́tò, wàláì. I am telling you. So therefore, I cannot envy them. Ohun tí àwa kan sọ ni wípé ṣe àní ohun tí ń ba yí ẹ jẹ́ tí wò ó tètè fura lolúwa rán wa sí ẹ pé ká sọ fún ẹ kó o tètè yí padà. Ní December tó kọjá, ó wá ń pín kí ló ti ń pè ẹdìyẹ kan àti 1,000. Àwọn èèyàn tó lọ síwájú ilé rẹ̀ kẹ̀tẹ̀ ẹdìyẹ kan. Àbímbọ́lá ni mo sọ, Àbímbọ́lá Àjàyí Esther. Tó bá máa sọ́ọ̀sì ní ọ̀dọ̀ àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó bá gbọ́ nǹkan tí mo sọ ní ẹ̀, ó lè ní wọ́n envy òun ni. Ta ló fẹ́ envy ẹ̀? Kó má dà fún gbogbo yín. Wàláhì, ìwọ gan mọ̀ pé o lè sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí n bá sọ. Ó mọ̀ bẹ́ẹ̀. You are following ghost. Ẹ ò tẹ̀lé Ọlọ́run. Ó follow ghost. Gbogbo yín ẹ ò tẹ̀lé Ọlọ́run mọ́. Ẹ ò gbọ́ ohùn Ọlọ́run mọ́, ohùn ènìyàn lẹ ń gbọ́. Ìdí tí ìṣìnà ṣe pọ̀ jù nìyẹn. Ìdí tí ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe bàjẹ́ nìyẹn. There is no options. Now, àwọn tí wọ́n pín ṣíkìnì yẹn fún àti 1,000 yẹn, ṣé wọ́n ti jẹ́ tán jọ yẹn? Wọ́n ti jẹ́ tán náà. Ìyẹn kọ́ ló matter. Kì í ṣe gbogbo ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́ ló matter. It is a business center. Jẹ́ kí n wá sọ fún ẹ. Ṣé pé mo ti sọ lẹ́ẹ̀kan pé kì í ṣowó tẹ́ ẹ dá? Kì í ṣowó yẹn tẹ́ ẹ dá ni problem. But iye ẹ̀yin tẹ́ ẹ wà nínú ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n gba ògo lọ́wọ́ yín, òun gangan ni kókó. Ṣé tí ẹ bá ń pariwo pé church is a business center, is a business center, àmọ́ ohun tá à ń sọ kì í ṣe owó tí wọ́n dá. Owó tí ẹ dá ò lè ṣe. Wàláì, owó tí ẹ dá ò lè ṣe, kò lè ṣe. Ògo tó gbà lọ́wọ́ ẹ ló ń ṣiṣẹ́, òun ló ń ṣe gbogbo nǹkan tó rí yàn pàǹdà. Ṣètò wa bá làwọn jáde wá sọ̀rọ̀, àwa ò sọ̀rọ̀ wọn o. Àwa kàn ń sọ ohun tí wọ́n ń ṣe tí wọ́n gbọ́dọ̀ lọ mọ́wọ́ kúrò ń bẹ̀. Ẹ lọ dá kọ́ńpìlìnì sílẹ̀. Ṣọ́ọ̀ṣì kan ti tó, ṣọ́ọ̀ṣì kan ó ti tó. Tí kì bá ń ṣe pé Rwanda yẹn president Rwanda or what, ó close 6,000 churches. Tí kì bá ń ṣe pé nítorí pé ó ní wọn ò ní BS ló ń ṣe close ẹ̀mí ò ní against ẹ̀. Kò dìgbà tó bá ní BS kó tó preach o. Ẹ̀mí mímọ́ ní báyàn sọ̀rọ̀. Preaching, it is Holy Spirit. Wàá pé kò pé mo kàn kankan sílẹ̀, ẹ̀mí mímọ́ ló ń tu jáde láti inú mi. Kì í dé ṣe gbogbo ìgbà mo kàn lè sùn kó jí mi kó ló yá wọ́n máa sọ̀rọ̀. Ó tán, màá dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ. Not every day. Sẹ́yìn lè rí bí against president yẹn tó close 6,000 churches. Ṣùgbọ́n tó bá close church nítorí pé it is a business center, I am okay. Bọ̀kọ́ wá nítorí pé àwọn pastor yẹn wọn ò ní BS tó ṣe close ẹ̀, ó ti ṣẹ̀ sí Ọlọ́run. Tó pé ìyẹn kọ́. It is not by you go to school. No. To be a pastor. No. Kì í ṣe nítorí ẹ̀. No. It is by the Holy Spirit. Holy Spirit will lead. Èmi ń lọ. Ṣùgbọ́n èmi yóò rán ẹ̀mí olùtùnú sí yín tí yóò máa kọ́ yín. That is what the Bible said. Kì í ṣe pé èmi máa rán lecturer sí yín tó wà ní University of Lagos. Àbí èmi máa rán àwọn tí wọ́n ń kọ́ yín ní ilé-ìwé ẹ̀kọ́ àwọn olórí burúkú tí wọ́n tó fi ń ṣe business center. So I know what I am saying. Ìwọ ló kàn fẹ́ gbọ́ mi. Ìwọ ló fẹ́ gbọ́ mi. Ṣé ò ń gbọ́ mi? Kì í ṣe
owó tẹ̀ ń dá ló má ta. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ya síbẹ̀, ló máa ya sí ṣọ́ọ̀ṣì tuntun wọn tọ́kọ́, wọ́n á ya síbẹ̀ rẹpẹtẹ nítorí pé owó tí wọ́n ń pín kì í ṣe owó yẹn ò jẹ́ nǹkan kan lójú wọn. Ògo tó wà lọ́wọ́ ẹ táwọn fẹ́ gbà láti lè máa function sí gangan òun ló má tà sáwọn. Pé nígbà tó kàn wọ́n pẹ̀ kí ló má tà ìwọ kí ló kàn wọ́n pẹ̀lú ìjọba, kí ló kàn àwọn pẹ̀lú ìjọba Ọlọ́run. Ìwọ kàn rí wọn tí wọ́n ṣe ń sọ̀rọ̀ ni wàá máa lérò pé wọ́n ń lépa ìrọ̀bà sátò farabi. Sarabi ya santo bilihab pribilike safaro. Ìwọ kò rí wọn tí wọ́n ń sọ̀rọ̀ ni wàá máa lérò pé ènìyàn Ọlọ́run ni wọ́n. Ìyẹn ò má tà sí wọn. Ìyẹn kọ́ ni problem. Dodo tó ṣe ń present o àwọn máa ń sọ àwọn máa sọ tiwa jáde. Àwọn ò sọ tiwọn jáde wọ́n máa lérò pé ènìyàn Ọlọ́run ni wọ́n tó pé wọn ò ń sọ̀rọ̀. No, èèyàn èṣù ni wọ́n. Èèyàn Ọlọ́run kì í gbẹnu dúró. Wherever you see what is wrong, if you are a man of God, you will say it. You will say it. Èèyàn Ọlọ́run tó ẹni tí wọ́n ń pè ní ènìyàn Ọlọ́run ni ẹ. When you see what is wrong, that is why you are a man of God. Ènìyàn Ọlọ́run, it is a woman right activist. When you see what is wrong, you will say it. Wàá sọ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ń gbé sínú. Tó pé kí ní yóò wrong go dé ní láti correct ẹni yẹn kó má lọ wọ inú náà. Ṣé wàá ní wọ́n ti tó pé ìwọ máa ń rí pé wọ́n kì í sọ̀rọ̀, wọ́n á silent. Àní daddy ò sọ̀rọ̀. No matter how criticized gan kì í sọ̀rọ̀. No, daddy is an evil person. No man of God will not vocal. And they talk about BS. No, it is Holy Spirit. Gbogbo tí mò ń bẹ sọ lọ jókòó kó rò dáadáa. Jẹ́ kí ẹ̀mí mímọ́ Ọlọ́run gangan jẹ́ kó bẹ sọ. Wàá rí wípé o máa reverse ara ẹsẹ̀. If not, o lè rí ògolù. O sì máa wà lábẹ́ àwọn tó ń tọrọ jẹ kiri. Ẹlòmíì jẹ̀kẹ̀rẹ̀ kò lè rí ògo yẹn lò mọ́ láéláyé nítorí pé wọ́n ti gba ògo yẹn lọ́wọ́ ẹ̀. Bọ́dì ló kàn ń gbé kiri. We don't envy anybody. Àwọn pastor náà gbà nínú 70% yẹn. Nígbà téèyàn fi owó tèmi àti ẹ̀kọ́ church tó wá lọ ń fẹ̀yìn níbẹ̀. Ìwọ mọ iye àwọn èèyàn tó wà níbẹ̀. Téèyàn fi owó èmi àti owó Nàìjíríà tó fi kọ́ ṣọ́ọ̀ṣì ìwọ wá lọ ń fẹ̀yìn. Ṣé pé ayé ẹ ti bàjẹ́, ayé ẹ ti rún. Ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Bí n bá tiẹ̀ tún sọ fún ẹ̀gọ́ ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n o ní option. You don't have any option. Owó èmi àti ẹni wọ́n fi ń kọ́ ṣọ́ọ̀ṣì kiri. Owó Nàìjíríà. Owó tó jẹ́ kí wọ́n pín dí ọ̀dọ̀ tiwa, benefit tiwa. Àwọn tó pé boyfriend àwọn tó wà nínú ìjọba ni wọ́n. Àwọn ló kówó lé wọn lọ́wọ́. Ọ̀rọ̀ wọn máa tó sọ láìpẹ́. Tó bá ṣe wèrè máa já wọn síta. Wọ́n mọ̀ mí dáadáa. Boyfriend wọn ni wọ́n. Wọ́n á máa rí wọn pé bàbá Ọbásanjọ́ á máa gbọ̀n tẹ̀lé wọn lẹ́yìn bẹ́ẹ̀ pẹ̀kẹ̀pẹ̀kẹ̀. Ó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀rí yẹn pa mí. Ibẹ̀ ni kò jókòó sí. Ọ̀rọ̀ ń bẹ níkùn àgbà. Tákòkò bá tó máa já wọn síta. Nítorí pé we are prophet of God. Àwa dẹ̀ ń ríran. Àwọn àgbàwèrè. Àwọn àgbàwèrè. Àwọn àgbàwèrè tó wà àwọn àgbàwèrè tó pera wọn ní àwọn àgbà kérúbù. Àwọn àgbàwèrè tí wọ́n pera wo ẹ ò tí ì níranṣẹ́ Ọlọ́run Nàìjíríà o. Bó bá lérò pé ó ń tẹ̀lé ìránṣẹ́ Ọlọ́run, ìránṣẹ́ èṣù lẹ̀ ń tẹ̀lé. Ìránṣẹ́ èṣù. Ṣùgbọ́n àkókò ń bọ̀. Ìkan sọ fún mi pé kí n live judgment for God. Listen, Ọlọ́run ló rán mi. Bí ò bá rán mi, mi ò ní sọ. There is no judgment you will live for God. Ibi tí wọ́n ti sọ gangan nínú ìwé Matthew 7:1. Ìwọ kò ka Matthew 7:1 ó kà délẹ̀. Ohun tó Olúwa ń sọ bẹ̀rẹ̀ pé ṣe kó tó lè ṣe ìdájọ́ ẹnikẹ́ni, make sure pé ohun tó sọ ó correct. Nítorí pé ìwọ̀n tí ó fi wọ̀n fún ẹni yẹn ló máa fi ṣe kíni ló máa fi wọ̀n fún ẹ. Má jẹ́ kó dẹ̀ lórí irú. You can judge anybody. Nítorí ẹ̀ ló ṣe pé adájọ́ ń judge èèyàn. Ṣé òun gẹ́tì mi? Tó bá kàn yẹ pé àwọn adájọ́ ayé yìí tẹ́ pé òṣì lọ́dẹ̀ ń ṣe kiri. Á dowó báyìí, wọ́n á dẹ̀ gbé ẹ̀bí wọn gbé fún aláàrẹ̀. Á gbé ààrẹ, á gbé fẹ́lẹ́fẹ́. Ọlọ́run á fún ẹ ṣe o.
ohun tọ́lọ́run ní kí n tó bẹ́ẹ̀ sọ ní èní nìyẹn. Àwọn ọba ó wà lára àwọn tó ń gbowó, àwọn wòlíì yẹn náà torí yẹn ó wà lára àwọn tó ń gbowó, owó yẹn ò lọ sọ́dọ̀ ẹ̀. Nínú ẹ̀ náà kò tún tó wọn, wọ́n wá láwọn ń pè fún ẹ owó tó ti kó lọ sínú yàrá ògùn wọn, àwọn ń ṣí ògùn wo, wọ́n ṣí ògùn kù, wàláì wọ́n ṣí ògùn kù, ó lè gẹ̀ẹ́tì ẹ̀, ó lè gẹ̀ẹ́tì síkírìtì ẹ̀. Nígbà àtàjànàkú, ìwọ gbọ́ pé àjànàkú ṣògùn, ṣé wọ́n gbọ́ pé àjànàkú ṣí awo, ó lè gbọ́. Ṣùgbọ́n nígbà tó bá já tán ló tó máa mọ̀. Ìgbà tí TV Joshua ń kọ́, ṣé wọn ò kọ̀wé sí pé wọ́n gbọ́dọ̀ sin? Nǹkan tí wọ́n bá dẹ̀ sí ohun tí wọ́n sọ ló máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ti lọ san dodo gbèsè wọn, ìwọ ò lè mọ kankan pa ẹ̀ mọ́. Wọ́n ti san dodo gbèsè wọn. I never tell you that I am holy. Ojoojúmọ́ mo máa sọ, mi ò wá holy o. Ẹlẹ́ṣẹ̀ dẹ̀ ni mi, ṣùgbọ́n ohun tó kàn ṣẹlẹ̀ pẹ̀lú mi ni pé òtítọ́ kò ń kúrò lẹ́nu mi. Ohun tí n bá ti sọ fún ẹ òtítọ́ ọ̀rọ̀ ni. Kò sóhun tó ṣe Sunday Igboho kó lára wọn le. Àwọn ènìyàn ní ọ̀dàlẹ̀, ènìyàn ní ọ̀dàlẹ̀, ènìyàn ní ọ̀dàlẹ̀. Èyí tí ẹ wá jí ọ̀dàlẹ̀ yẹn gọ́gọ́ lẹ̀ ń wíkìn ní wa. A fi ní sùúrù táwọn fi fẹ́ ṣe nǹkan kan táwọn wòran. Tó bá tú àkókò tẹ́ ti rẹ́dì tẹ́ fẹ́ jà, ẹ kóra yín síwájú ìta bàbá Sunday Igboho, iwájú ìta wọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n lè lead yín, ẹ bẹ̀rẹ̀ sí pariwo ń bẹ pé ó ti yá, àkókò ti tó. Ní nǹkan kan sọ lórí Buhari, sometimes gan Buhari lè máa mọ̀ wípé ó lè máa mọ nǹkan kan nípa nǹkan tó ṣe fún Sunday Igboho. I am telling you the truth. Ṣùgbọ́n àwọn olórí burúkú torí tí wọ́n wà ní ìsàlẹ̀ tí wọ́n mọ̀ pé bàbá Sunday Igboho yẹn ó fẹ́ dí òun lọ́wọ́. They just akọ ọ̀dà ni, akọ ọ̀dà yẹn ẹ lọ pa wọ́n, ẹ lọ pa, ẹ lọ ṣe báyìí, ẹ lọ ṣàwó fún, ẹ lọ pa lákọrí ọmọ nítorí owó, nítorí ipò, ohun tẹ́ ẹ máa fi sílẹ̀ tí ẹ ò ní gbé lọ níjọ́ kan. Ẹ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ní agbára ju Ọlọ́run tó dá yín lọ. Ẹ ń ṣe bí ẹni wípé Ọlọ́run kí ẹ̀kọ́ ló dá yín, bóyá ibìkan lẹ́tí wọ̀ wá. Kò dẹ̀ sí náà, ẹ máa kú lọ́jọ́ kan. Ọjọ́ ò bá ti kú ní ẹ̀dópin o, ẹni tí kú ní ìsinmi o, ẹni tí kú ní ìsinmi o, ẹni tí kú ní ìsinmi. Ọjọ́ yẹn wọ́n máa kọ́ fún ẹ wípé bá mi gbígbá kò ṣeé gbé mọ́, bá mi gbẹ́rú mi mo fẹ́ ròde, ìjọ àbá ti kú nìyẹn dópin o, ẹni tí kú ní ìsinmi o, ẹni tí kú ní ìsinmi o, ẹni tí kú ní ìsinmi. Ẹni tó kú ò sinmi mọ́ o. Àwọn tó sinmi nínú ẹni tó kú lẹni tó ṣiṣẹ́ ire láyé. Tó o bá ṣiṣẹ́, àtẹni tó ṣiṣẹ́ ire àtẹni tó ṣe iṣẹ́ ire tó bá ti kú báyìí, a máa gbé fáìlì wọn kiri ni, office to office nínú ọ̀run. Ó gbọ́ ni ó ní bí ó ti wà ní ayé náà ló wà ní ọ̀run. Àwọn fáìlì ẹ̀yẹn iṣẹ́ tó ṣe láyé wa máa gbé kiri from one place to another. Wọ́n máa dẹ́ ẹjọ́ ẹ̀, okay o perfect níbí báyìí, o perfect níbí báyìí. Wọ́n máa gbé kiri. Ìjọ́ tí wọ́n bá dẹ́ ẹjọ́ ẹ̀ tọ́ rí pé nítòótọ́ ó wẹ̀, ó ṣàkànkàn, ó mọ́, ìjọ́ náà ló bẹ̀rẹ̀ ìsinmi tiẹ̀. O lè tètè sáré dọ̀rùn sí kó ló fẹ́ lọ nísinmi. Òtítọ́ ọ̀rọ̀ ni mo ń sọ fún ẹ. Mi ò wá bí láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mo ti ń sọ ohun tó lè dá èmi pẹ̀lú ẹ pọ̀ ni pé ó pè mí, ó fẹ́ ṣiṣẹ́, ó ní diabetes, ó ní fibroid, ó ní high blood pressure, ó níwèé ìgbélú, ó fẹ́ gba físà òun lọ sílùú òyìnbó ò rí gbà, ó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ò rí iṣẹ́ ṣe mọ́, ayé ẹ dá nígbà kan ní dodo ẹ dorí kodò. I'm a spiritualist. Gbogbo iṣẹ́ tèmi ń ṣe nìyẹn. Ohun tó lè mú mi kí n bẹ sọ̀rọ̀ owó nìyẹn. That is all. Màá sọ fún ẹ pé iye báyìí mo máa gbà kó ju yẹn lọ. Nítorí pé I am a spiritualist. Mi ò dẹ̀ ní bọ́ sọ́jà kí n lọ bẹ àwọn tí mo fẹ́ rajà lọ́dọ̀ wọn lọ́jà wípé ẹjọ́ èèyàn kan kò sówó lọ́wọ́ ẹ̀, mo fẹ́ iṣẹ́ fún ṣọ́ máa tajà fún mi. Kò possible. Èmi ò rẹ́dì láti gba ògo ẹ̀, ìlágùn ẹ̀ ló máa nù ẹ̀. Àwọn tó rẹ́dì láti gba ògo yín, àwọn lẹ lọ ń kúnlẹ̀ fún yẹn tó máa ní àti wá fún ẹ lówó, wọ́n á gba ògo ẹ̀, wọ́n á tún lò. Wọ́n á dẹ̀ máa rí pé wọ́n ń lówó. Ẹ̀tú ẹni kó fún wòlíì lówó.
lọ́wọ́ tó dó wòlíì àwọn Joseph Ayọ̀ Babalọ́lá wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ sẹ́ àwọn ní wòlíì bìrìbálì ní sáfà olùhámọ̀ tẹlóbì àwọn yẹn ti ṣiṣẹ́ sílẹ̀ àwọn ni wọ́n ń pè ní wòlíì. Àwọn Mósè Orímọládé àwọn yẹn ti ṣiṣẹ́ sílẹ̀ àwọn ló ń pè ní wòlíì. Kì í ṣe àwọn olórí burúkú ti sìn tán wòlíì ò gbọ́ olówó tí wòlíì lè ní tó wo wòlíì bá ti ń kọjá 200,000 ó ti dolè nìyẹn, ó ti di olè nìyẹn. Ẹ̀yin lẹ ní ẹ̀tọ́ láti fún wòlíì ní nǹkan oúnjẹ tó fẹ́ jẹ á dẹ̀ máa gbàdúrà fún yín tó pé iṣẹ́ tí Ọlọ́run rán nìyẹn. Tí wòlíì bá ti lọ mú nǹkan míì mọ́ nǹkan kì í sọ fún ẹ kápẹ́ńtà mọ́ṣẹ́ wòlíì ẹ̀yin náà lẹ yí dodo ẹ̀ padà ẹni ọ̀lẹ ni àwọn wòlíì ó jẹ́ kó máa ṣiṣẹ́ yín lẹ yí padà mọ̀ pé yín lẹ yí ilé ayé yìí padà àwọn wòlíì yẹn náà wá gbọ́n mọ́ yín lọ́wọ́. Ògo yín lọ́kàn fi mu milk, ògo yín lọ́ fi mu pẹpẹ ògo yín ni wọ́n fi ògo yín ta yín tí mo ń kẹ́kẹ́ sọ pé tí mo ń kẹ́kẹ́ àwọn náà wọ́n gbọ́mọ yín lọ́wọ́. Wọ́n ṣe wòlíì nìyẹn lọ sínú bíbélì gangan. Wòlíì wo ló ṣiṣẹ́ nínú bíbélì ló tún lọ ṣiṣẹ́ kan? Ṣebí àwọn kan tí Jésù lọ pè ẹja ni wọ́n pa tẹ́lẹ̀ ó mú wọn kó ń bẹ ni. Ó lè máa ṣe iṣẹ́ ẹja kó tún ṣe iṣẹ́ yìí kó kí ìrọ̀rùn wà bẹ́ẹ̀. Iṣẹ́ yìí tó rí gan is taking a lot of time and strength. Now nígbà tí àwọn tí ẹ̀dẹ̀ jẹ́ olórí fún ti ń sọ pé ó yá ẹ lọ ṣiṣẹ́ fine ẹ̀yin náà dẹ̀ bọ́ sọ́jà ẹ̀yà lọ ṣiṣẹ́ ẹ̀yin ń ṣiṣẹ́ wúruwúruwúruwúru ẹ mọ̀nà láti gba ògo lọ́wọ́ wọn nìyẹn kò jù yẹn lọ. Ìdí tó ṣe gbògo lọ́wọ́ ẹ nìyẹn ó mẹ̀tọ́ ẹ tó bá mọ ẹ̀tọ́ ẹ wàá mọ̀ pé ẹ̀tọ́ ẹ ni wípé wòlíì tó bá fún wòlíì ní $1 ó gbọ́dọ̀ tẹ́ lọ́rùn wàláì pẹ̀lú inú dúdú ni lọ́wọ́ ayé àwọn bàbá wa Ayọ̀ Apostle Babalọ́lá bó o fún wọn ní 50 kọ́bọ̀ ó máa tẹ́ wọn lọ́rùn ni wàláì wọ́n á tún gbàdúrà fún ẹ. ṣé ẹ̀tọ́ ẹ ni pé fún wòlíì ní nǹkan wòlíì a máa ṣiṣẹ́ Ọlọ́run lọ a máa gbàdúrà fún yín a sì máa tọ́ yín sọ́nà kì í ṣe pé wòlíì yẹn á kọ́kọ́ lọ ṣiṣẹ́ kápẹ́ńtà iṣẹ́ bíríkìlà ẹ̀yin lẹ yí dodo ẹ̀ bí ó ṣe wà nínú bíbélì nìyẹn kò sí ìránṣẹ́ Ọlọ́run tó wà nínú bíbélì tó ń ṣe iṣẹ́ yẹn lọ́wọ́lọ́ iṣẹ́ Olúwa lọ́wọ́lọ́wọ́ kó tún lóhùn lọ ṣiṣẹ́ mi ò wá sọ ò nígbà tí wọn ò tí ì mọ Ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ kan o ṣùgbọ́n nígbà tó mọ Ọlọ́run Jésù mú wọn kúrò ń bẹ̀ ní ó ní ó ní di apẹja ènìyàn mọ́ ó ní di apẹja mọ́ ṣùgbọ́n ó máa ṣe apẹja ènìyàn fishers of men. Ẹ̀yin lẹ yí dodo ẹ̀ padà ayé ti bàjẹ́ ayé ti polúṣumuṣu ṣèbí nítorí ọ̀rọ̀ owó yìí náà dodo tá à ń sọ yìí látà títí dalẹ̀ torí ọ̀rọ̀ owó yìí lọ ṣe balẹ̀ ayé jẹ́ wọ́n fẹ́ jẹ́ èèyàn wọ́n fẹ́ di nǹkan wọ́n fẹ́ tóbi wọ́n fẹ́ jẹ́ èèyàn pàtàkì wọ́n fẹ́ kọ́ ilé wọ́n fẹ́ ní ẹ́stéètì wọ́n fẹ́ ní àwọn wòye tó kú ní Ìbàdàn gómìnà Ìbàdàn tó kú rí sẹ́tẹ̀ bí ara tó kọjá ni dodo ẹ́stéètì ẹ̀ nǹkan níbo ló wà kò ní ìdí gbogbo yẹn. Go and check my preaching on Sunday. Go and check my preaching on Sunday. Kò ní ìdí gbogbo yẹn. Ìwọ tó rán níṣẹ́ ikú pé kó wá máa máwọn èèyàn kiri ronú ọjọ́ àti sùn ẹ̀ ronú ọjọ́ tí supernatural tí ọ̀gá ẹ̀ tó rán ẹ ṣe tó máa ní lọ mú èèyàn lọ pa èèyàn lọ ronú ọjọ́ tí ọ̀gá ẹ̀ yẹn máa jókòó síwájú Ọlọ́run yẹn láti dá Ọlọ́run máa dá ẹjọ́ ọ̀gá ṣọ́ra mo ń sọ tòótọ́ fún ẹ. Ìwọ DSS ìwọ ọlọ́pàá ìwọ àmì tí wọ́n rán níṣẹ́ burúkú lọ ronú ọjọ́ ìjọ tó máa kú tó máa padà jókòó síwájú Ọlọ́run tó máa dájọ́ rẹ̀ ìyẹn ni kó o tètè lọ máa rò mo ń sọ tòótọ́ fún ẹ òótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ò fẹ́ gbọ́ àwọn tó máa parọ́ fún wọn tó máa ní thank you Jesus thank you Jesus thank you Jesus thank you Jesus my father asked me to tell you that Nigeria is going to be okay 2024 àwọn èèyàn lẹ́pẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ó tó lù wá rán èmi mo jíṣẹ́ tó rán mi lénìí Ọlọ́run mo jíṣẹ́ tó rán mi o àbọ̀rẹ́ o Jésù àbọ̀rẹ́ o Jésù àbọ̀rẹ́ o Jésù mo ti jíṣẹ́ tó rán mi àbọ̀rẹ́ o Jésù sísítẹ́ẹ̀mù ni
system yẹn ti wá wà corrupted, that is it. Nigeria is corrupted. Àdẹ̀lẹ̀ tún mọ ilé kankan lé lórí mọ́ bó ṣe wà nù bíbélì nìyẹn, bí kò ṣe pé ká wo palẹ̀ kó lè kálukú lọ lọ́nà tiẹ̀, that is all. Ṣùgbọ́n nítorí pé system yẹn ti wà corrupted, àwọn tí ìgbà nìyẹn náà sì wà níbẹ̀, wọn ò dẹ̀ fẹ́ kúrò níbẹ̀. Ló ṣe pé tí o bá rí ọmọ kékeré sì tó sọ pé òun fẹ́ wo irọ́ pa, wọn pàdánù ni ó tán. Ṣùgbọ́n ìwọ tó ń pa ènìyàn dànù, rántí ọjọ́ àti sùn ẹ, rántí onígbàgbọ́, rántí o, tètè rántí ohun mẹ́ta wọ̀nyí. Kì í tún ṣe onígbàgbọ́ nìkan o, jẹ́ kí n tún kọ́ báyìí, rántí onígbàgbé, rántí o, tètè rántí ohun mẹ́ta wọ̀nyí. Níbo lo ti wá? Ó di dandan ni wọ́n máa sọ fún ẹ, níbo lo wá? Kò yá rántí ibi ó gbé ń lọ. Wọ́n lò lílé ayé ìwú lọ́wọ́ àwọn tó ti kú náà. Ọba ìlú wa tá a wà yìí ó ṣẹ̀ṣẹ̀ kú ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni. Lọ wá dúró mọ́tò tó ní, lọ wá dúró ilẹ̀ tó ní, lọ wá dúró ilé tó ní. Kò sí kankan nínú ẹ̀, ó ti kú yán. Mi ò sọ pé èèyàn burúkú ni o, ṣùgbọ́n mo gbé ọ̀rọ̀ ẹ̀ jáde láti lè fi jẹ́ kó rí wípé àní asán nílé ayé jẹ́. Ó ní mo ronú títí, àṣé asán mà láyé jẹ́. Mo ronú jinlẹ̀ àṣé òkùnkùn láyé o. Ìmùlẹ̀ mọ́fọ́ láyé o. Asán mà àláyé jẹ́. Asán láyé jẹ́. Ohun tí mo mọ̀ láyé mi, ṣé ò ń gbọ́ mi tó ṣe rí mi yìí, nígbà tí mo ti rí gbogbo ẹ̀tàn lẹ́yìn kí n jẹun jẹ, kí n ṣeré, kí n dẹ̀ sùn. Ṣé gẹ́tì mi, kí n bá ti jẹun jẹ, kí n ṣeré, kí n dẹ̀ sùn, ó tán. Kí n wà ókè, ó tán. Mo ti bí mo ṣe múlé ayé mi nìyẹn. Kí n ṣáà, àkókò oúnjẹ bá dé kí n jẹ, àkókò eré bá tó kí n ṣeré, ṣé ò ń gbọ́ mi. Àkókò pé kí n dẹ̀ máa fi ọkàn mi sí ipò ọgbọ́n pẹ̀lú Ọlọ́run tó bá ti wà, ó tán. Mi ò múlé ayé kankan le. I take nothing, you take it. Sowó tó jẹ kẹ́yìn lọ fi dálé iṣẹ́ lẹ̀. Ẹ̀yin lẹ káwọn, bí Buhari bá sọ pé the youth is lazy, it is from the pastor. It is from those useless imam. Oh, correct. The youth is lazy. Oh, correct. You are lazy. You don't want to work. Owó tí ẹ ò mọ̀ dí lẹ fẹ́ máa gbà kiri. At the end of the day, ibẹ̀ ló ti máa sọ ògo nù. Àwọn máa gbògo lọ́wọ́ ẹ̀. Àwọn sọ pé àwọn ò fún ẹ 100,000 náà. Àwọn ò sọ fún ẹ, àwọn bíi Jeremiah ọmọ tó wọn ò láwọn ò ní fún aṣẹ́wó ní 400,000. Aṣẹ́wó. You cannot give aṣẹ́wó. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ nímọ̀ ẹ lọ kà. O ò lè fún aṣẹ́wó nírú owó yẹn náà. The only thing you can do for her, it is you to sit them down, build a company, employ them, be paying them money every month. That is when you will let them to be useful. 400,000 tó fún sẹ́, àní kò tó mi ná ní ọjọ́ kan. Kò tó aṣẹ́wó yẹn ná ní ọjọ́ kan sẹ́, aṣẹ́wó tó fún lówó yẹn kò tó ná ní ọjọ́ kan, ó máa bá owó yẹn jẹ́ ni. Ṣé ni tá ayé ẹ̀ ti bàjẹ́ kó tó di ọ̀dọ̀ ẹ̀ ló kó 400,000 lé lọ́wọ́. You see? The only way you can maintain them, it is you. Instead of you building this useless business center that you call church up and down, the only way you can maintain them, it is you to build ilé iṣẹ́ lóríṣiríṣi. Èmi ò lówó lọ́wọ́ tí ń bá ní màá kọ́. Ó dẹ̀ ń bí Ọlọ́run fún pé kó fún mi. Lọ́wọ́ mánu OPM yẹn, ìjọ́ wo lórí tí mo wá ta wá sọ̀rọ̀ ẹ̀ rí? Mi ò sọ̀rọ̀ ẹ̀ láìda. Èyí tó yín máa mọ̀ pé orí mi pé nìyẹn. Mi ò envy èèyàn náà. Bọ́ọ̀ mi máa envy ẹ̀. Pásítọ̀ ẹ̀ ń parọ́ fún ẹni o, kò fẹ́ jẹ́ kó ju ẹ là ní. Òtítọ́ dẹ̀ lèmi sọ. Go and check lọ, mi ò morúkọ ẹ̀ tó pé mi ò ready láti morúkọ ẹ̀, ṣùgbọ́n mo mọ gbogbo ohun tó ń ṣe mò ń rí. Lọ́wọ́ mánu OPM, prophet is a prophet of OPM. Lọ́wọ́ bóyá ń ṣe. Ìjọ́ olórí tí mo wá sọ̀rọ̀ ẹ̀ láì dábì báyìí rí,
It is not possible. Bí mo dẹ̀ ṣe ń rí yẹn mi ò rí pé ó súnmọ́ àwọn tí à ń sọ̀rọ̀ èyí rárá, wọ́n jìnnà síra wọn. So therefore, tó o bá make error, àwa ò lè wá tàwa sọ nípa ẹ̀, kì í dẹ́ ń ṣe èmi náà mo wá sọ. Ọlọ́run ló ní kí n sọ fún ẹ, pẹ́tẹ́pẹ́tẹ́ lọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ló fi ń bínú. Tó bá ti dí ọ̀dọ̀ ẹ kó tètè yí padà, tí kò sí nǹkan tó wù tó lè kọ́ láyé yìí. Téṣù bá ń sọ fún ẹ wípé tó bá kọ sílẹ̀ àwọn èèyàn á sì tí wọ́n máa lò lọ, kí n sọ fún ẹ lọ gbàgbé ẹ, kò sọ ohun tó kọ́ tó máa gbé lọ. Ohun tó kọ sínú ayé yìí, mẹ́mórì ẹ ti delete lórí ẹ̀. Wàá kọ̀ lọ máa dẹ́jọ́ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. Mi ò ní kó má kọ́lé, mi ò ní kó má kọ́ church, ẹyọ kan ti tó, kí ló ń bá kiri? Ìdàtí dodo ìlú yìí ti wà corrupt náà ni. Ṣọ́ọ̀ṣì tó yẹ kí wọ́n ti pa, mosque tó jẹ́ kí wọ́n ti pa, ẹyọ kan ti tó fún èèyàn kan. Dodo yìí tẹ́ ẹ kọ́ náà ń kọ́. Ṣèbá àwọn ọmọ yẹn ni wọ́n ń ya wèrè síta kiri náà yìí. Ojoojúmọ́ ló lè ń jà. Dodo adúrú ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ kọ́. Dodo bẹ́ẹ̀ jẹ́ ń preach lójoojúmọ́ tó tẹ́ ń ṣí bíbélì sọ́tún sósì tẹ́ ń dorí ẹ̀ kodò. Ayé àwọn ọmọ ń bàjẹ́ sí lójoojúmọ́ ni. So then what is the essence of the church? Ẹ kọ́ ilé iṣẹ́. Ẹ yé jẹ́ kí àwọn ọmọ yìí lazy mọ́. Ẹ má máa gbé wọn mọ́ra kẹ́ máa lẹ́ ń fún wọn lówó. Ẹ yé jẹ́ kí wọ́n lazy mọ́. Tẹ́yìn bá wá kú tọ̀hún ló ṣe gbogbo àwọn tó tẹ̀lé TV Joshua. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé TV Joshua tó ti lọ sí ṣọ́ọ̀ṣì mi, I am telling you. Èwo tó ń ṣẹlẹ̀ sáwa náà ni. Kí n tó lè máa sọ ń ta, ohun tó ń ṣẹlẹ̀ sáwa náà ni. Àìmọye ṣé àwọn ni wọ́n fi mírèkù wọn ń ta náà, àwọn ò wá fi mírèkù wọn ta tó pé kò ìtì Jésù ò kọ́ wa bẹ́ẹ̀. Gbogbo mírèkù tí Jésù ṣe, Jésù ò wá ta wá fi wọn ẹnikẹ́ni. Ẹni tó dẹ̀ tún ṣe fún gótú máa ní kó ṣe báyìí nù. Má sọ fẹ́ ẹnikẹ́ni ò máa lọ ní tiẹ̀, kó dín yẹn lọ. Àfi tí ó bá ṣẹlẹ̀ lójú àwọn èèyàn, bí irú tìrú afọ́jú yẹn lójú ọ̀nà ló ti ṣẹ ló tán, ojú èèyàn ló ti ṣẹ ló ń bá tiẹ̀ lọ nìyẹn. Don't be deceived. Ayé yìí ti polúkúmuṣu, alẹ́ ti dàrú, gbogbo ẹ̀ ti fọ́, lọ gbàgbé ẹ̀, mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Ó sì lè rí ògolo tó bá gbọ́ kó tẹ́tí sóhun tí mo sọ. Kò sẹ́ndì fídíò sí gbogbo ibikíbi tó jẹ́ kí fídíò yìí dé. Pátá lọ sẹ́ndì ẹ̀ síbẹ̀ jẹ́ ó dé ibẹ̀. Kí fídíò yìí lè tún change mind ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. I am telling you. Fídíò yìí máa bá Ọlọ́run pàdé nínú ọkàn ẹ̀. Lọ kọ sílẹ̀. Go and change. Lọ sọ fún pásítọ̀ ẹ̀ kó lọ ta gbogbo church tó ní ẹyọ kan ti tó. Ẹyọ kan ti tó kó lọ kọ́ ilé iṣẹ́. Tó bá kọ́ ilé iṣẹ́ láyé ẹ tó lè useful, kó wá máa san owó oṣù fún ẹ. Nígbà yẹn ni you will live a useful life. Then you will have a future. Ọ̀ní wá máa lọ máa kó owó kan tí wọ́n ti kọ́kọ́ kó lọ sínú inú ẹgbẹ́ òkùnkùn. A máa kó fún ìwọ náà ló ń dà, and I support you go and for your business. At the end of the day, àwọn tó support nǹkan. Ayé wọn padà bàjẹ́ ni o. Wọ́n ti bàjẹ́. Ṣùgbọ́n tó pé wọn ò lórí tí wọ́n rò wọ́n máa ní this person is good o, he support me with 1 million about 2 years ago. Owó tó support yẹn kọ́ níbo ló wà. Ṣùgbọ́n tó pé kò sọpọlọ lórí ẹ yóò ronú nǹkan tèmi ń rò yẹn. Jẹ́ kí pásítọ̀ yẹn lọ kọ́ ilé iṣẹ́. Gbogbo ẹ̀yin olówó Nàìjíríà kọ́ ilé iṣẹ́, not until you are giving. Kò ṣerú give yẹn lọ́lọ́run sọ. Go and work. Pay them salary. They will be useful in the future. Wọn ò ní wá máa fún wa. Àwọn tí ẹ ò tẹ́ ń fún lówó yẹn gangan náà ni wọ́n fún ayé ní wàhálà léni. Wo ẹ ń dúró níbi tí mo wà náà. Ẹ ṣé gan ni ẹ̀yin bàbá ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. A tó máa pàdé lọ́jọ́ mi. Ṣíà ẹ̀. Orúkọ tèmi ni bàbá confirm JP. Ohun tó ló wá ràn mí, òun ni mo sọ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.